ní gbogbo ìgbà ẹ ṣé. Ìránṣẹ́ Ọlọ́run àlàáfíà o. Ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín. Ẹ súnmọ́ mi. Ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ ní ọmọ kan. Ológo ọmọ sí ni. Wọ́n ní kẹ́ ẹ tọ́jú rẹ̀ o. Ẹ tọ́jú rẹ̀ dáadáa. Gbogbo nǹkan tó bá fẹ́ tí ẹ fi máa rí ìyọ́nú rẹ̀ ní kẹ́ ẹ máa ṣe fún. Wọ́n wá ní kí n sọ fún yín kẹ́ ẹ má sáré ọlà. Bí ìránṣẹ́ yìí bá kánjú ọlà, àfàìmọ̀ kó má di ẹni tí ó kábàámọ̀ kẹ́yìn ayé rẹ̀. Bá a ṣe fi rán mi ni. Àlàáfíà fún mi. Ẹ ṣé. Ní gbogbo ìgbà ẹ ṣé o bàbá. Ní gbogbo ìgbà ẹ ṣé. Baby. I was thinking since you've graduated, you've served. I was thinking you should go out there, look for a job. Is it funny? Oh, God. Queen. Yes, dear. Ọ̀rẹ́ dàbí ẹni tó wà látìmọ́lé tí ò mẹ́ni tó ń ṣètò wọn. Well, what do you mean? Queen, you know, I tried. I tried all I could to get a job. I couldn't. So for me, with my age, with everything, she mo ma bẹ̀bẹ̀ fún iṣẹ́ ni. So would I feel like, okay, just about long for me, I have to come back to my wood and enjoy myself. Abi mo ṣe enjoy ara mi yóò tẹ́ lọ́rùn. See, you know, as a man, if you can't even get a job, you have a skill, you know, you can trade, you can do something else with your life. You're a man now. Skilled? Do you think I have any other skill except this? Of course you know. So, ṣé bí mo ṣe wà níbí tí mo enjoy ara mi? Mo ti gbádùn ẹ jù, especially bí mo ṣe protect ẹ. Ṣé kò dáa ni? I'm not a baby. You're still my babe. Take my protect ẹ. But you are a man, you are a man. Metusela. Respect. Bro, Hey. Other side. I'm fine, thank you. Metu Baba, you too do enjoy for this wood though. You know, say out there in a frying pan. But for this campus, na enjoyment galore, especially with my paradise. I don't know say na your paradise you dey. You go dey flex. Yeah. But Metu Baba, you know now say this thing against our brotherhood covenant. Once you are done with your leadership on campus, you have to leave your domain. Wetin dey happen now, Baba? Queen, follow Baba talking now. Follow and yarn correct word. Make am know the thing wey him dey do. You know wetin dey happen for campus now. You did this film. See, me sef the follower am, yeah. I don't talk to Ram. He talk saying they enjoy this groove. You dey enjoy the groove.
No Lele. Tolu. Bami. Tolu. Baba. Má jẹ́ kí n ṣì fún ẹ. I'm sorry, Baba. No vex. Guy, move. Who is it? Okay. You're welcome. Thank you, Baba. Tolu. Ìwé April Fool wo lélẹ̀? Ìníjọ́ April Fool lójú ẹ̀. Ọmọ mi wá bá ìṣeré mi báyìí lé rárá. Metu, you are leaving the hood today. Èmi. Of course. You know the covenant. And you have violated the rules. Tolu. Tolu. Ṣé dandan ni kò kú lẹ́ni ni? Ṣé wọ́n ní kò kú lẹ́ni ni sọ fún mi? You know me, Metu! Boss of all bosses! Shut up! Your last prayer. Have you seen yourself in the mirror? What happened? Kí ló ṣe ẹ́? Why are you dressed like this? No, sọ fún mi, babe. Ṣé ọmọ tó bí nílé eré kan, tó jáde nílé eré kan, tó fọwọ́ tọ́ kan, ó máa múra bó ṣe múra ẹ̀? Káti ẹ̀ wá lèmi ti accept ẹ as my boyfriend, mo ti love ẹ. Tí mo bá mú ẹ lọ́dọ̀ àwọn parents mi, ṣọ́ máa gbẹ bó ṣe rí. Kí ló ṣe ẹ́ náà? Is there anything wrong with my dress? A lot! A lot is wrong with your dressing. Why are you dressed like this? Nǹkan, ọ̀rẹ́ ẹ̀ tó yẹ kí n fẹjọ́ ẹ̀ sùn, òun gangan múra bí antenna glow. Just look at him. Kí ló tún wrong pẹ̀lú òun? Báwo lọkùnrin ṣe máa pe combination báyìí náà? It is wrong. Student ni ẹ̀ náà ó yẹ kó máa rí àwọn pé àpẹẹrẹ pé student ni ẹ̀ lára ẹ̀. Look at you, nǹkan, láì ṣe gun egun ló jáde family mi náà. For crying out loud. Hey, mo wà okay now. Ó wà okay, ó wọ ẹ̀gbọ́n ó lo kí ni gbogbo ilé ẹ̀gbọ́n mi náà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. Ọ̀rẹ́, just, I don't know. Just forget about them. Just forget about everything, okay? I don't understand what's wrong with this men, our men in this campus. Immediately, they might step into the campus. Why change all of a sudden? Babe, Joe, if you choose that, can be àgbélébùú ẹ kó mọ̀ pé àgbélébùú ti ẹ ni. So tí nǹkan tó cause man. Can you what treat me as normal ọkọ ẹ? Ìfẹ́ now. Your ọkọ to be. Àwọn lè ní máa gbẹnu sí mi lára now. Kí ló ṣẹlẹ̀ now? Nǹkan ṣe é tó pọ̀.
Ṣé a normal human being ó gbọ́dọ̀ múra bó ṣe múra ẹ̀? So tí wọ́n bá múra dáadáa, báwo ni àwọn ọ̀rẹ́ mi ṣe máa address ẹ̀? Wọ́n máa address ẹ̀ dáadáa náà. But because bó ṣe múra ò normal, wọ́n náà address ẹ̀ bẹ́ẹ̀ tí ò normal. Wá, mi ò like kí n gbogbo eléyìí náà. Mi expect ọba má sọ bẹ́ẹ̀ yẹn. Normally nǹkan tó ọ̀rẹ́ wa bá fẹ́ ló yẹ ká bá support. Ó yẹ kí gbogbo àjọ pa ọ̀pọ̀ ká support ẹ̀ náà. I'm sorry. Ṣorí nǹkan tó ń fojú mi rí. Okay, I'm sorry, babe. Má bínú. Mo dey promise pé mo máa change and I will change for good. You better change. I will. Àbẹ́gùn kan jáde in family yìí. Come on, babe. Bá mi sọ̀rọ̀ bí ọkọ ẹ̀ now. Why all this? Mójú tì mí. German. Come on, let's go. Má fọ ọkàn mi jẹ́ ká mọ̀. Just my babe. Come on, wait now. What in the look at it? Is it good? Method don't be deleted. That one don't go. Life still continue. 100 confirm. Life still continue. I tell you, our leaders love to overstay in power. They love dying in power, to living it honorably. Wisdom. Hey guys, mo ti sẹ́la ó lójú kòkòrò ni o, ẹ ṣáà rí Báyọ̀. Ìgbà tí Báyọ̀ ṣetán náà gbà, ó live wood honorably. Àbí ṣàfẹ́síkọ́ àwọn tiger, wọ́n lọ́pọ̀lọ́ ju our lion lọ. Oh, possible. Brother, never mention that again. Ó yẹ kó mọ̀ pé as a lion group, we are a social group. They are more solitary. Ta ni o mọ̀? Bóyá àwọn kankan nu yín tẹ́ bá tàn, a lè máa sọ fún yín. Ẹni tí wọ́n sọ Ìbáyọ̀, kò sí rain anybody tó wà brutal tó tiẹ̀ in the issue of this kiyash. Ẹ̀yin lè máa mọ̀ tán. Ó yé òun. 100. Ara brutality rẹ̀ personally ló fi pa àbúrò mi. Mo dẹ̀ ti vow pé jọkíjọ tí n bá fojú mi kàn. High great lion, I will hunt him down. High great lion, máa pín on him. Ó sá kúrò ní ọgbà ni, ó fi ṣe mọ̀jámọ́sá. Àfi máa kíkanjú, but ó sún ọjọ́ kú ẹ̀ síwájú yìí. Ọmọ truly, mọ̀jámọ́sá máa ń máa kíkanjú lójú ogun. Akin tó mọ̀jà tí ó mọ̀ sá, àwọn ló máa ń bógun lọ. But at the same time, you guys ẹ máa calm down. Ẹ máa calm down. We are all lions. We don't just roar. We don't roar anyhow. A kàn dédé ń bú ramúramù lágéjú tiwa. Tó bá tọ́ wa, a ní jẹ́ kán mọ̀. Báwa ni bàbá wọn. Ṣé wá rí, oh my God, ó ti jẹ́ kó rí máa fọ́ mi. Ikú mẹ́tú yẹn, ó wọ̀ mí lára gan. Ó gba ogún lójú mi. Ó ta mí, ó ro mí, ó jó mi. Na confirm I dey follow you yan. Mẹ́tò ní jẹlẹ̀, ó ti wá jẹlẹ̀ nìyẹn. Àwọn tó kù ká máa ṣayé wa lọ. Ayé ò parẹ́. Number 1. Pause. Confirm. Wọ́n ló dúró lóko. Ó bẹ̀rẹ̀ lóko. Ó fẹ̀yìntì gé àkókò lójúde oko. Adébá fún àgànà tí ó jó lóko láì bá tán. Jẹ́ kí ní ọ̀fà àgànà jó lóko. Oore ní ọ̀fà àgànà jó lóko. Oore jẹ́ kí ní ọ̀fà àgànà jó lóko. Oore ní ọ̀fà àgànà jó lóko. Oore ní ọ̀fà àgànà jó lóko. Oore ní ọ̀fà àgànà jó lóko. O ti di igi ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà. O ti di pátákó ẹ̀fọn lẹ́nu ajá. Ọdẹrù jẹjẹ òjì kùtùkùtù gbé pósí ikú làlújá ọgẹsẹ ńlá wo gbó àwúrẹ́bẹ. Ọdẹrù jẹjẹ ń gbogbo lẹ́kílẹ̀ bó ṣe wà yìí. Apá ayé kan tó ká ọmọ.
Oh, no, major. Dupe, Alex! are you kidding me? Oh my goodness! Dupe. Oh my god! Dupe, what are you doing? This is you? Mini. Kilo Shala now. I'm fine. Hi, how you doing? Wow, How are you? Hey, they're pretty. Oh my god. What you do? Thank you. What you do? How you do? See that? Thank you. I'm going to marry you. I'm fine. Let's exchange number. No problem. Yeah. 090. Okay. You know what? C'est un contest. Alex! Oh, she cute, Oh my god. Okay. Yeah. Mark me. Okay. You. Mama, expect call. Yeah. Dúró ná. Ṣé kò ń ṣe pé ń lọ sí any lecture ń lọ sí? No, ilé là ń lọ. No, we don't have any lecture. You are an election now. Ṣé kí n gbé yín jáde? Yeah, kákan jókòó sí ìkọ̀ọ̀kan. Yeah, wọlé hop in. Oh my God. Wọlé jọ wèrè. Wọlé. Come on, Dupe. I'm so glad to see you. Yeah, thank you. I already know about it. Yeah, thank you. You're looking great. You're looking so great. Alex! Oh my goodness. Nítorí tata wà yìí. Alex. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ yìí pé Báyọ̀ ó ti parí nínú school tó jẹ́ number 1 wa tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ sì ni ìlú òkè wà kó mọ̀ ní olórí. 100. Ẹni tó wá tún next sí ipò yìí tí gbogbo wa mọ̀ náà ni Alex. Láti èní lọ, Alex, a fẹ́ kó jẹ́ number 1 wa nínú Tiger. Ṣé o agree or o decline? Before saying anything, Alex, I believe you know the rules of the game. Confirm. Sure. Alex, àkẹ́ṣọ́ ọmọdé ní ẹgbẹ́ yìí. Ó ti pẹ́. Àwo ni Alex kì í ṣọ̀gbẹ̀rì. Gbogbo ẹ̀ ló yé. Alex, so you don't tell where you don't dey inside this game. You know, be small pikin for this game. And kó tó di pé à ń decide pé bóyá kó jó lórí ló ti ń play role olórí. 100. Gbogbo hit tá ń lọ, wọn náà ló ń gbá front. Àwa dẹ̀ ń tẹ̀lé ẹ. Confirm. Whether you decline or you accept, àwa ti fi ẹ́ ṣe olórí, a dẹ̀ fẹ́ kó jẹ́ number 1 wa kó gbà bẹ́ẹ̀. Confirm. Mo agree. Tiger, we don't make targets. Number 1. Number 1. Number 1. Alex. Number 1. Capo, why are you keeping mute? Like, you have to talk. We all know now, say, Alex, na new capo for Tiger. But for this wood, we remain the head. Far. But Capo, Alex na dangerous person. I tell you, Alex na dangerous person before he become a oga for that group. Wetin you go do? No wonder. I dey see the guy for this campus. The guy is too much. But wetin you go do? The leader don't talk. He go do something about it. Don't worry. Guys, me na relax. Relax. I know wetin I go do. Relax. If anybody continue to do gara for this wood, You go collect. You go collect. Now our game. Boneface, we go pioneer them. We be the edge now. You know no. So bálabàla ló kàn ń ṣe kiri lóòótọ́. No, sọ fún mi ṣó parọ́ mọ́ ẹ ni. Òun déètì àgbàlagbà. Ara ìlẹ́kọ̀ọ́ náà lélẹ́yìí o. No, o lẹ́kọ̀ọ́ ni. Ṣé nǹkan tó ń rẹ wá sí school wa ṣe lélẹ́yìí? Ẹ má dà ló wọ́n irresponsible guy báyìí ló ń tẹ̀lé káàkiri mo ti sọ fún kò pọ̀. Mo mọ̀ pé ò lè parọ́. Mo mọ̀ pé ò lè parọ́, ò parọ́ mọ́. Ṣé òde èyí tó bá ṣe lè ṣe mí ẹ ló ṣe máa bá o?
tó bá torí wípé wà ní campus o sì lọ́ndà parent ẹ àwọn òbí ọmọ kan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń rìnrìn àrè tó ń rìnrìn dandan o máa bára ẹ bẹ́ẹ̀ ṣáà máa implicate mi torí kò sí bá ṣe máa porí ajá tà ní porí kòkó tá a fi ṣe please I am begging you o lè lo ayé ẹ bó ṣe wù ẹ́ but máa implicate mi because mi mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ tí nǹkan bá ṣe ẹ́ lé ni wọ́n máa béèrè lọ́wọ́ mi o. My responsibility is to lead you to the right path. Tó bá dẹ̀kọ̀ tó ló follow right path bó bá ṣe yẹ kó ṣayé ẹ̀ bó má implicate mi. Bóyá mọ́ bí oní bèbí oníke bóyá ń ṣe gan báwo lè ń kọ̀ pẹ̀lú ẹ̀. Hi, Dúpẹ́. How are you? Màrí yín. Dúpẹ́ kí ló ṣẹlẹ̀ mo pe aago ẹ títí o gbé. Mi ò dẹ̀ wá rí kọ̀lẹ̀ o. Really? Mi ò rí. Send àwọn text messages there kò sí kankan tó respond sí. Wo kọ́ ló ń ṣàánú mi ni sometimes ìwé kíkà tí wọ́n rí mi màmá wo fún mi báwo màmá ríǹgì báyìí ìwé yẹn àti wọn lọ pọ̀lọ́ mi ò ní lè tiẹ̀ lè lọ gbé kiri máa ń ṣẹlẹ̀ mọ̀ pé school ìwé náà yàn wá kà wọn ni kí wọn máa pick up kí wọn máa ka text messages. Dúpẹ́ ṣàlàyé fún mi what exactly is going on? Where? I thought bá ṣe pàdé yẹn we would reignite start from where we stopped. And that's how we're talking. Are you sure something is not wrong somewhere? Okay. Mi ò fẹ́ mú ẹ ṣeré púpọ̀. Mo dẹ̀ fẹ́ take much of your time. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé boyfriend mi ní kí n má bá ẹ sọ̀rọ̀ mọ́. What? Ó ní kí n má pick call ẹ mú òun fẹ́ rí mi àti ẹ pọ̀ mọ́. Boyfriend? Yeah. You mean you have a boyfriend outside campus or in this campus? Campus below. Campus? Yes, now. Dúpẹ́. Aṣọ tí pin bá bọ́ọ̀lẹ̀ kò sí bàbá ńlá ẹni tó lè wọ̀. Dúpẹ́ láìkó ẹ̀gìrì ẹnìkan ò jẹ́ fáwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Campus ó ní boyfriend níbẹ̀. Wait. Ó dẹ̀ wá ní kémi àti ẹ̀ ká má fẹ́ra wa. This is my question. Ṣé o ti di babaláwo ni? Boyfriend ẹ̀ ó ní kó má bà mí. Hey guys, let's go. Wait, question. Oh, tear down. When did you start reciting the incantation? Like, are you not another? Oh, down. Owó Yorùbá tó sọ pé tí Yorùbá ti rí ti pé èèyàn mọ̀ wá tó tún wà lọ́wọ́ wọn mímọ̀ kó ti good bye ó ń mọ̀ for me. Ẹ̀sọ́ tí kì í bá bọ́lẹ̀ kàn. Wait o. Bọ́bá yìí má serious. Kí ni ṣé ò ń dẹ́rù bà mí ni? Ilé ò tẹ̀kẹ̀. Èmi ò máa mọ nǹkan tí mi ò ṣe náà tèmi. If you said it. Hello, ladies. Hi. Shower. Dúpẹ́, why are you avoiding me? Where? When? Oh, very me. Well, please, Dúpẹ́, let's. Now that's a bad day again. Let's reignite what God left behind. Oh, ibi rò pé mi àti ẹjọ́ lọ́rọ̀ àjọ sọ kankan o because mi tẹ̀lé rántí nǹkan kan. Àbí ẹ̀yin rántí nǹkan kan ni? Dúpẹ́, I love you. I want you to be mine. Oh, I love you. Until okay more. You love me. Thank you for loving me. God bless you. Thank you. Dúpẹ́. Oh God. Why are you doing this? Huh? Please. Don't touch me, please. Ladies, ẹ bá mi bá sọ̀rọ̀. Babe, no shele now. You know what, Alex? Chill, Mawara. I'm gonna sort it about Dele. Are you sure? Sure. Alex, Malo, Mawara. Fọkàn balẹ̀. Èní náà. All right, Dúpẹ́. Mature. All right, ladies. Take care. Guys, let's move. Will you get your She's real.
Well, I've been meaning to tell you. Tó bá kọjú sí ẹ, kó tá. Tó bá kẹ̀yìn sí ẹ, kó tá. Tó bá kù wọ nìkan, kó dé ìrònú ẹ̀ pa. You remember the first day this guy carried us? Ni mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn fún ẹ. Wípé Alex is a cult. He's a cult guy. Jesus. You don't know. I'm telling you the truth. He's a cult guy. It's Jare. Alex, childhood friend mi ni. Ọmọ. I'm telling you. Kì í parọ́ fún ẹ Ọlọ́run. Ọ̀ṣọ́ wọn fún ẹ. Yes. Àìsàn ò sọ fún tẹ́lẹ̀ wáyé náà. Ó dẹ̀ gbọ́ nǹkan tí dáàdì ẹ̀ ń bẹ sọ. Dáàdì ẹ̀ nífẹ̀ẹ́ ni. Ṣé orí jẹ́ kí n sọ fún ẹ? Ìdùnnú òbí ni pé kí wọ́n tọ́ ọmọ. Ọmọ náà dán ìyànjú lójú ẹ̀mí wọn. Kí ọmọ gidi lọ́wọ́ bàbá ẹ̀. Mọ́mì, mi lọ síbi kankan mọ́. Ẹ bá kọ yín sọ̀rọ̀. Mi lọ mọ́ mú wa ókè níbi tí mo wà yìí. O ò lè má padà. Wà ní láti lọ náà ni. Mi ò padà síbi kankan mọ́ mọ́mì. Ẹ bá kọ yín sọ̀rọ̀. Mi ò lọ síbi kankan mọ́. Báwo ló ṣe fẹ́ kí n bókó mi? Wà á lọ síbi kankan. Ó gbọ́ mi. Wà á lọ síbi kankan. Look, let me tell you. Ṣé orí nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó tọmọ kékeré bá gbòǹgì ó lè má rí. Èmi ni mo mọ nǹkan tí mò ń sọ náà. Tó bá tiẹ̀ gbọ́n, ṣé o gbọ́n ju àwa òbí ẹ̀ tàbí ẹni? Wọ́n dẹ̀ ń sọ òun àrùnkì, o ò lo ṣe kíní kan, o máa dúró síbi. Kí ló fẹ́ dúró síbi fún? Daddy, kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn mọ́. Kí ló ń ṣe lọ́hùn tí mi ò lè ṣe ń bí báyìí? Òkè wọ́n ṣoríire ń bẹ̀ yẹn. Mo máa ṣoríire ń bí báyìí pẹ̀lú gbogbo connections, gbogbo ipò tí daddy ní bí báyìí. Ṣé o mọ̀ pé gbogbo nǹkan opportunity ni? O lọ opportunity láti wà mẹ́ẹ̀ ṣé pẹ̀lú gbogbo bí nǹkan ṣe rí ń sìn pẹ̀lú bí gbogbo ayé ṣe ń lọ yìí. Ìyẹn ló ń pariwo máa dúró kí ló fẹ́ máa dúró mú kí ló wà ńlẹ̀ tó fẹ́ gbé. Daddy, Mommy, kí n padà. Ó dáa mo ti gbọ́ máa padà. But lẹ́yìn tí n bá padà nǹkan tójú ẹ̀yin méjèèjì bá ti rí kẹ́ fara mọ́. Ẹ ṣé Mommy. Màdá lóhùn kò lè dúnkòkò mímí ní tí mo fẹ́ ni mo fẹ́. Daddy, ní ọgbọ́n ti tèmi o. Ẹ jẹ́ ká reconsider ọ̀rọ̀ ọmọdé yìí. Ká má bàa máa fojú sunkún ọmọ lẹ́yìn ọ̀la. Ẹ jọ̀ọ́, ọmọ kan ṣoṣo. Ṣé o fẹ́ gbọ́ kò sí nǹkan tó máa ṣe? Kò sí nǹkan kan tó máa ṣe gbogbo ilé tó ń ṣe yẹn. Threat ni. And it is just an empty one at that. Ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ yẹn, Daddy. Ẹ jẹ́ ká reconsider ẹ. That is what I want. Hey girls! Oh, baby. What's up? You know, Yeah, it's on pack already. That's it. Oh. Where are you coming from? What's up? I've been around because I love checking Connie. Who is Yeah. this guy? Well, all right. I don't know if we'll join you soon. All right. See you guys around. Alright. Yeah, bye. My phone. Ẹ fẹ̀yìn lẹ̀, ẹ jẹ́ kí n dárìn, mo fẹ́ dáyé mi sí. Nọ́mbà wa kò possible torí pé inú ayé náà ti bí táyé, ayé ti bá ẹ̀jẹ̀ inú ayé ti bá ẹ̀mú inú ayé, àtijọ́ òrùpọ̀ inú ayé, kò wá ní jẹ́gbà tí ayé ní sòrò láwà fàyè lẹ̀, àjọ wà ní. Ẹ̀yin náà mọ̀ pé àwọn tigers yẹn wọ́n ń tẹ̀sí wá kí inú ọgbà yìí, ẹ má ká fi ilẹ̀ ẹ ká jọba lọ ní number one. Come on, beat. Come on. No dey panic. Wọ́n ti bí àwọn kú. Make dem cross me. Alẹ́ lèmi lẹ́kọ́ mi tó tèmi wá ní o. Báwo mi kú ló léwu? Ẹ jẹ́ kí n dáyé mi sí mo fẹ́ dárìn. Number one. Number one. Number one. Number one. Number one.
Ó dàbí ẹni pé ìwọ gan-an ò nífẹ̀ẹ́ mi, ò fẹ́ fẹ́ mi. Ó dàbí pé mi ò fẹ́ fẹ́. Kí ló tó fi sọ bẹ́ẹ̀? Because gẹ́gẹ́ bí ọkùnrin mo expect kó tiẹ̀ wá solution sí gbogbo nǹkan tó wà lẹ́yìn náà. Irú solution wo ni mo fẹ́ wá? Ṣé mi ni mo fẹ́ máa dictate fún Jáde ni? Ó sọ pé àwọn ò fẹ́ káwa méjèèjì fẹ́ra. Kí ló fẹ́ kí n ṣe? At least just think of something. Just do something. I don't know. There is nothing I can do. There is nothing I can do. Okay, kí ni reason gbogbo tí wọ́n fi wà in support of our marriage? I want to know. Kò kúkú kí ṣe pé bóyá o ṣẹ̀wọ̀n àbí anything. Kò mú feel pé torí dádì ò tí ì mọ ẹni, wọn ò tí ì mọ orí èèyàn tó jẹ́. Wọ́n ti mọ̀ mí. Ọjọ́ wo gan ló wá máa mọ orí èèyàn tí mo jẹ́? Mommy, I don't want to lose you. You won't lose me, okay? You won't lose me. I'm not just happy. Sincerely, I'm not happy. It's okay. Hello? Ó yá mo ti wà ńbẹ̀. Níbi iwájú wa theater yẹn. Theaters department mo ti wà ńbẹ̀. Welcome. Yeah, sit what's up? Yes, Ale. Mo wò pé ibi tó wà yẹn àwọn èèyàn wọ́n lè wà ní around there. Mo ṣe ní pé kó wá síbí by ká ní private conversation. Okay. Mo gbọ́ ẹ. Well, Sọ̀rọ̀ now. Mo ti lóyún. Eh? You heard me. Mo ti lóyún. Oyún báwo? So o ṣe student money. So kàwé mọ́ láyé ẹ ni. Oyún wèrè wo nìyẹn? Irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu báyìí? Ṣé àṣe nǹkan tí ọkùnrin àtobìnrin máa ń ṣe tó fi máa ń doyún ni? Tító come on, o lè lóyún. Mi lè lóyún báwo? What are you even saying? Tító. Say the same account yẹn náà ló ṣe ń lò. Tí kí ni fi ṣe kí ni? Mo máa fowó sórí ẹ̀. Oyún ni mo ní. Mi ò sọ pé mo fẹ́ máa rẹ̀ ẹ̀rọ ọmọ. Owó kí ni gbawó ní Tító. I don't understand. Tító. Èmi náà fún ẹ lówó ẹrù ọmọ náà. Mo ní kó fi yanjú ẹ̀ kó kúrò ńbẹ̀ ni. Má jẹ́ kí n gbọ́dọ̀ yín. Mi ò lè ṣẹ́yún o. Orí ẹ pé nǹkan tí mo sọ fún ẹ gangan nìyẹn. Ọmọ wa náà bóyá máa ṣe tó máa kúrò ńbẹ̀. Kò lè kúrò ńbẹ̀. Excuse me, kò lè kúrò ńbẹ̀. Mọ́mí àti dáàdì wọ́n ti ríran sí mi. Wọ́n ní wòlíì ríran sí mi pé mi gbọ́dọ̀ ṣẹ́yún. Bọ́tà mi máa kú ni. Mi ò lè ṣẹ́yún o. Okay. Ọmọ wòlíì yẹn ríran gan o. Kí ló fọ́ ni? But wọ́n padà sọ fún dádì àti mọ́mí ẹ̀ náà wípé last born lè ìyá ẹ̀ ló fẹ́ bí fún wọn yẹn. What manner of... Please, mo ti lóyún. Mi ò lè ṣẹ́yún. Period. Okay. O ti lóyún. Period. Ó túmọ̀ sí pé o miss period ẹ nìyẹn o. Ó máa padà wá lọ́wọ́ kan sí ti bá láì ní fòsí tàbí tí mo bá láì lábàrà níkùn yẹn oyún yẹn máa wálẹ̀ lọ́wọ́ kan. Tító tó bá sọ fún mi náà pé o lè jẹ oyún yẹn. Jesus. Ọ̀run ló ti máa padà. Come back. Sorry. Padà síbí. Sorry. Yeah. Mo gbé. Tító 3 days péré ni mo fún ẹ. Ìfẹ́ gbọ́rọ̀ oyún yẹn mọ́.
yẹ̀yẹ́ lecturer. Mo jẹ́ kó dá mọ̀ pé you. O bèbí bẹ́ẹ̀. Mo jẹ́ kó rí ẹ̀. See, come here. You know that you always. Capo, I didn't talk am say since. Anywhere you go, no dey leave your boy behind. Wetin happen now? Now wetin come be your problem now? Dey relax now. Now the same thing I go dey follow you in here since all this thing I say, make na relax. Abẹ́rẹ́ tí wọ́n máa lọ kọ́nù kò tó di, wọ́n bí ìyá wọn. Chubby chubby nonsense. Wetin happen? You be the pride of this kingdom. Call lions. If anything happens to you, wetin go happen? We don't tell you say make you dey waka with your pride. If anything happens, they hunt you like a rabbit. Wetin wan make it happen for the kings? We are the lions. Capo. Kasala don burst o. Somewhere. They don drop 2 lions. Somewhere. Which of the lions? T-boy and Dele. Whoa! Now they go feel me. Feel am. Yo! Whoa! Move, guys! Lions, movement! Ọ̀rẹ́ mi báwo ni gbogbo nǹkan kan bá. Mo wà okay but mo wà tired mo fi tired this day. Wo tí máa délé báyìí máa lọ sùn ni. Wá ọ̀rẹ́ mi how far. Kí ló ṣẹlẹ̀? Kí nìyẹn? O gbọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ lánàá ni. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní school lánàá yẹn ó máa lọ fà. Òun kò ní believe pé Curtis làwọn boy yẹn. Kò tiẹ̀ wá dùn mí jù n tó dùn mí bẹ́ẹ̀ ni pé wọ́n kàn waste ara wọn fórílẹ̀-èdè yìí ni wọn tún wá wúlò fáwọn parents wọn nǹkan tó dùn mí bẹ́ẹ̀ nìyẹn. Ṣàròrà máa sọ̀rọ̀ nǹkan tó máa ń sọ náà nìyẹn ọmọ kú lóko ìyá ò gbọ́ nílé ṣé ìwé ni wọ́n ní kí wọ́n wá kà ṣé nǹkan tó ní kí wọ́n wá ṣe nìyẹn wọ́n lọ gbájúmọ́ nǹkan mi ọ̀rẹ́ mi wò jẹ́ ká máa lọ́n tiwa. Sọ́ọ́lù. Sure. I'm good. Mo ń gbọ́ fìrìfìrì pé ìwà àti Tolú ẹjọ́ ń ṣe wọléwọ̀de lẹ́jọ́ mẹ́ta ní campus. Yes, boss. Ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ni sir. Èmi àti Tolú a ní ìkùnsínú kékeré kan. Mo dẹ̀ wọ́ pé ìwọ ló máa bá a ṣètò ẹ̀. Ṣorí mo fẹ́ kó bá mi execute Tolú. Kò ṣe pé ó yà mí lẹ́nu náà. Bọ́ mo kàn pé ṣé wá jẹ́ mi. Obìnrin lèmi náà. Obìnrin ló yára payọjú. Obìnrin ló yára payọjú. Boss, any issue tó bá wà lẹ́rìn èèyàn àti Tolú. Èmi fi bóyá kẹ́ settle ẹ̀ ni. Ó yẹ kó lakú lọ náà. Orí yẹn sọ. Bọ́ sórí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ayé ìkan láti máa yanjú ẹ̀. A máa débẹ̀ yẹn ká tó yanjú ẹ̀. Mo dẹ̀ fẹ́ kó ṣáájú mi débẹ̀. So yeah. So what do you say?
bó tiẹ̀ gbọ́rọ̀ yìí lásán gan-an ó gba owó tí gbà ó màá kọ́ send 500,000 sí ẹ. ó gbowó dé tọpẹ. ọ̀rọ̀ tó gbowó dé ni. 500k. ó gbà ó 500. Kí ló sọ? Boss, ó ṣe ni pé wọn kò máa ẹjọ́ ẹ fún mi ní little time kíkan lọ ro ọ̀rọ̀ yẹn. Wàá dé gba 500,000 yẹn owó rírò. Alright, kò sí wàhálà lọ́rọ̀ ṣùgbọ́n jẹ́ kí ọsàn ẹ̀ so dídùn ṣe problem sir. Tọ́pẹ́ sórí ó máa ń kọrin gan. Ìyẹn túmọ̀ sí pé gbogbo nǹkan tá a sọ níbí báyìí kò gbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ jáde. Boss máa rí yín. Máa rí mi. Alright. Sọ̀rọ̀ later. Gbé jáde. Ṣẹ̀dá rògbò wọn máa ṣe wà. Máa ṣe yàgò sí wèrè. Ẹ kò yé mi ni owó tẹ ní kán gbé wá fún mi kò yé mi kí ló ṣe jẹ́. Ẹ ra sà ṣé ẹ rí alert sà. Owó wo. A ti ṣá owó yẹn sà everyone ti gba títí ẹ lọ rẹ̀dì sà. Ẹ pè ẹ wá lè tó kàn mí nìyẹn kí ló pọ̀ ńbẹ̀ mo ní kí ló pọ̀ ńbẹ̀. Anyway mo ti ní kó dá padà fún yín and let me just tell you this. Ṣé ń gbọ́ mi àtẹ̀tẹ̀ ti pín fúnra yín o àtẹnitẹ́ ẹni yòówù kẹ́ fún lówó yẹn ẹ pa gbogbo ẹ̀pọ̀ kẹ́ ránṣẹ́ sí mi èmi ni mo lè sọ fún yín pé bá a ṣe máa pín lélẹ̀ not you ẹ̀yin kọ́ lẹ máa ṣe owó lé mi lọ́wọ́ ta lẹ́yìn who are you who are you. bọ́lá ń bá fẹ́ mi máa lọ bẹ́ẹ̀ náà ni I can assure you bí owó yẹn ṣe lọ ni ẹ̀mí ṣe máa lọ. Chief. O gbọ́ tó bá bí yín eré ní tí mo sọ yẹn má ṣe nonsense. irú ọ̀rọ̀ wo ni mi. ọ̀rọ̀ yín lẹ mọ̀ yín. kí ló kó tẹsán yẹn náà ẹ̀mí èèyàn. mi ò kò kàn ẹ́. ẹni kò kàn mí nǹkan tó bá ti kàn yín ó ti kàn èmi náà ẹ̀mí èèyàn là ń sọ yìí ṣé ó yẹ ká bá ìlú ẹ̀ ní ẹnu ọmọ Ọlọ́run. mi ò dá Ọlọ́run pọ̀ mọ́ bísínẹ́sì yìí mi ò dá Ọlọ́run pọ̀ mọ́. síbẹ̀síbẹ̀ chief ẹ̀mí èèyàn là ń sọ yìí. kí ni túmọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ò kàn ẹ́ please go. mi ò ní mi ò lọ ṣùgbọ́n mo ti sọ tèmi fún yín ẹ̀mí èèyàn lórí kí ni kí ló tó bẹ́ẹ̀ àá. orí yín ti dàrú orí yín ó ti dàrú yóò bá jẹ́ pé orí yín dàrú ẹ pín owó lé mi lọ́wọ́ àyè máa ti yá wèrè gan wà ní. ẹ ríra yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe mọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe mọ ẹ̀yin aláyé bàjẹ́ àìrora dáadáa ò nìyẹn ẹ̀ ń pín owó lé mi lọ́wọ́ kó bàjẹ́ fún yín. Guys, tí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yìí mo wà very shocked mi dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe títí tí mo fi pè yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ advice mi kí ni kí n ṣe ẹ jọ̀ọ́. Ká advice ẹ sórí ìkórìtà tá a dé lọ́wọ́lọ́wọ́ báyìí I don't even know what to say. Yes, because everything is overwhelming mi ìmọ̀ tí a tẹ̀lé ṣe. So what ma you can't take that you can't do that. Àbí kí ló fẹ́ ṣe àbí kí ṣó máa ṣe bẹ́ẹ̀ ni mo lè pa náà. Tí mo bá mọ nǹkan tí mo fẹ́ ṣe wọn ò ní pe ẹ̀yin guys pé kẹ́ wá advice mi so mi mọ nǹkan tí mo fẹ́ ṣe ni kí ló ń sọ báyìí. ọ̀rẹ́ mi ní tèmi o ṣe bọ́rọ̀ owó ló wà involve. Yes o ọ̀rẹ́ mi 500k. go on son. Because of 500k lẹ fẹ́ fi. Hey! Kí gan ni. Chihuahua ìyẹn mà burú o. You know what? Ẹ má wulẹ̀ bọ́ dára yín mọ́. So ẹ jẹ́ kí màá sin kájẹ́ kájọ lọ jẹun. No problem. Ká má bọ̀dá. Ẹ má bọ̀dá mọ̀ ṣé bẹ́ẹ̀ mi mo lọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ mi mo wá fọ̀rọ̀ lọ yín. Ẹ má worry ẹ jẹ́ ká lọ. Okay, kò sí wàhálà ká lọ jẹun. Wàhálà ẹ pọ̀. No problem. Babe, kí ló dé tó ń avoid mi? Ṣé torí
Lady Dúpẹ́ yẹn. But ó yẹ kó mọ̀ pé mo ti wà ń bẹ̀ before kí Dúpẹ́ tó dé o. Ìwọ ni kó má fúnra ẹ ní stress. Kò sí àwọn kan ní ilé tó ń ro yẹn náà. Ó sì àwọn kan bẹ̀ rárá. Èmi ni mo ní ẹ, ìwọ ló ní mi. Àrà tó bá wù ẹ́ ló lè fi mí dá. Come on, babe. Ṣé pé mi mo ní ìwọ ló ní mi? Of course. Anyway, tó bá jẹ́ pé mi mo ní. Tó jẹ́ pé ìwọ náà ló ní mi. Ọkàn mi ti balẹ̀ báyìí. Good. So. Madam. Yeah? Fire balẹ̀. Má gbéra ẹlẹ́mìí gbóná. Ó ní problem rárá. Alright. Yeah. Ṣé mo lè máa lọ nsìn? Lọ bá o. Kiss me now. Kiss? Ẹ máa ṣe gbogbo yẹn lálẹ́ náà. Ṣé gbọ́dọ̀ mi náà ló máa sùn? Ṣé gbọ́dọ̀ mi ló ń bọ̀ wá lálẹ́? Gomi. Come on, tó bá dalẹ́ a máa ṣe yẹn. Babe, stop. Mi lè dúró dalẹ́ alẹ́ báwo fún kissing lásán. Come on. Ìwọ. Kí ló ṣẹlẹ̀? Okay, Tọ́pẹ́. Ìwọ lè gbàgbọ́dẹ̀ fẹ́ mi. Rárá o. Wọ́n fún ẹ ní poisonous lipstick kó wá lò fẹ́ mi kó fi wá kiss mi. No, kò rí bẹ́ẹ̀, babe, no. Àìmọ̀sẹ́kọ̀ orógùn, òun ló jẹ́ koríbo mi gbígbóná. No, kò rí bẹ́ẹ̀. Ẹni tó rán ẹ, tó bá padà táyé wá. Kò rí bẹ́ẹ̀. Ó ní bẹ́ẹ̀. Kò pẹ̀lú mi mọ́. Dúpẹ́, ó mọ̀ pé igi pọ̀ nígbó kí n tó fọmọ tiẹ̀ gbẹ́gbẹ̀dù obìnrin pọ̀ nínú ọgbà kí n tó mú wọ àṣàyàn fẹ́ mi náà ó ń sọ fún mi náà pé kí n fẹ́ sílẹ̀ you are done with me okay tó bá go out of my life mi ò complete mọ́ náà mo dẹ̀ ń bẹ̀ ẹ́ Dúpẹ́ please. gígígígígí ṣé o wá òkè ṣá ṣé mi ló wá ń ka gbogbo àwọn sweet kìíní fún are you okay? So, okay, are you advising me now to date you as a court guy? No, answer me now. Oh, mommy mi ẹ káàsán, daddy mi ẹ káàsán, mo ti mọ́ mi ẹlẹ́gbẹ́ òkùnkùn wálé fún yín o, ẹ̀mí tọkọ mi ẹlẹ́gbẹ́ òkùnkùn. Does that make sense to you? Dúpẹ́, stop saying this. Ẹ ṣé mo mọ̀, ṣé everybody ò mọ̀ ni? God. Ó mọ̀ wípé ìwọ bọ̀bọ̀ ìwọ iṣẹ́ èèyàn gidi. Ó dẹ̀ ń yé everybody lára mi, aṣẹ́wọ̀ gógó lè jò. Aṣẹ́wọ̀ gógó láláì dá èèyàn. But it's because I am trying to protect you. Protect who? Ta ló ń mú ẹ? Protect me for what? Kí ni mo ń ṣe tó fi ń protect me? I'm sorry. Sorry for what? Sorry for yourself. I am done and I'm done for good. I am done and I'm done for good. No, excuse me. Ọ̀rẹ́ mi ní sùúrù. Ìfẹ́ kò fàárì. Ìfẹ́ kò fàárì. Ṣé sùúrù, ó ṣà ti bẹ́ẹ̀. Ó ti bẹ́ẹ̀ náà. Kí ló tún fẹ́ lẹ́yìn ẹ̀bẹ̀? Ó ti bẹ́ẹ̀ náà. Ẹ̀yin náà kọ́ lẹ máa folú ẹ̀ṣẹ̀ sìn lọ́la. Tán bá padà mú wọn tán mú wọn lẹ̀tàn. Tọ́rọ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹni tó bá pààyàn nípa ti ìdà àbí nípa ti kinní kan máa parí. Ó ṣáà ti yí ẹ. Now, excuse me, I'm not done talking. Tó bá dọ̀ láǹsìn tó lúwa tó tí náà nílá ìwà àbí kọ́ríkúnná sọ tó go rest in peace. Ẹ̀yin náà lè máa padà sọ wípé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ló fẹ́ ẹnìyẹn àbí kú àgbà ni ó ti kú. Ṣé wọ́n ro kúrò? Ṣé wọ́n bímọ kó wọ́n gbàdúrà kó bímọ kọ́ mẹ́ẹ́dì báyìí kọ́ mẹ́ẹ́dì báyìí. Olólùfẹ́ wá ìfẹ́ ẹ̀ síwájú o. Èmi Modúpẹ́ọlá, I am not interested in your relationship anymore. But wait baby. Ó rántí náà pé the other time tó bá mi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn náà pé kí n try láti change kí n máa dress normal. Mo ti dress normal. What else do you want? Bóyá sọ̀rọ̀ ẹ̀gọ́gọ́ ti ṣe normal now. Yes now. Mo ti jẹ́ ní dáná ti want. Kò kí n tán lára wèrè kó má kú páyì àbí kí náà ń pè é. Yeah. But I'm not mad. I'm not crazy. You are. Look at you. A normal human being will not look like this. Dúpẹ́. Ilé. Ọdẹ pariwo Dúpẹ́ látẹ̀kọ̀. A máa ń bọ̀ sí mi náà. Ẹ̀yin lọ́wọ́ ṣe kó dẹ́ fún ọ̀sẹ̀ ṣé dandan ni. Ṣé dandan ni bẹ́ẹ̀bì. Wá máa lọ. Why kí n wojú ẹ o? Baby. You cannot do this. Please, I'm sorry. See, mo wà temperamental gan. And I wouldn't want to descend my anger on you, please. Please. Is it by force? Don't worry. But kí ni? But. O lè ṣe anything. Iṣẹ́ ti cast, everybody ti mọ̀ ẹ́. O lè ṣe anything. Ẹ wo tí nǹkan kan bá ṣe mí nínú ọgbà yìí.
ṣé ẹ gbọ́ kò sí ọkọ tó fẹ́ ṣẹlẹ̀ but baby ló ní problem. torí ẹ̀ ń gbọ́ tó bá ti sọ bọ̀ tí wọ́n fi Yorùbá. ó ní problem ẹgbẹ́ ló mọ̀ ṣiṣẹ́ ọ̀dọ́ ló wà bẹ́ẹ̀ ṣé ẹgbẹ́ ló wà bẹ́ẹ̀ kí ló wà bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́ ọ̀fẹ́ kọ́ fi ṣọ́ ara ẹ̀ ọ̀fẹ́. Daddy, kò kí ń ṣe pé Báyọ̀ gbé nǹkan fún mi jẹ. Àmọ́ ìfẹ́ tí Báyọ̀ ní sí mi àti ìfẹ́ tèmi náà ní sí. Látìgbà tí mo ti ń rí mi ò pàdé ọkùnrin tó fi fẹ́ràn bẹ́ẹ̀ ni. Daddy, please. Gbọ́nà kí ló really bọ́ sí ẹ lọ́pọlọ náà tí o mọ̀ tó ń sọ ṣáṣó yẹ. Àwa wí tán òní kì í ṣe pé ìfẹ́ ló ń ra dọ̀bọ̀ lójú ohun tó ń ṣe ẹ́ ni pé Báyọ̀ fẹ́ràn ìwọ náà fẹ́ràn Báyọ̀ Bólú ti fẹ́ are you with your right senses? Pẹ̀lú gbogbo bí mo ṣe náwó lé ẹ lórí tó ibi tó fẹ́ lọ nìyẹn ṣé o ò rí ọkùnrin ta o ò rí ẹni tó dáa o ò ráwọn ọmọ èèyàn jàǹkànjàǹkàn kó o gbé wá ìyẹn ló kàn kó wá dọjọ́ wedding sìn kan sọ pé ó yá o kàn máa pe orúkọ ẹbí mi ìgbórúkọ àwọn parents ẹ̀ rí lẹ́niwẹ̀ẹ́ mi ìgbọ́ rí tó bá dé Iléṣà o máa gbọ́ Mọ́lé o máa gbọ́ Àjànàkú o bá dé Jẹ̀bú o máa gbódù tọ́lá o máa gbóríṣiríṣi orúkọ àwọn orúkọ tó láàmìlàaka mi ìgbórúkọ ẹni ẹ̀ rí kò ring bell létí mi. Wà níbẹ̀ ló ń lọ. After I have spent so much on you, then you want to retire sọ́dọ̀ liability kan. Orí mi kọ́. Get it. Tó bá sọ ẹ̀jẹ̀ mi ní dáì lóhùn. Nǹkan tó wù mí, tó wù ẹlẹ́dàá mi. Àwọn òbí mi ní kó wọn àwọn. Ṣé mi wá ṣayé wá báyìí? Daddy, please. Please, Joe. I love Bayo and he loves me too. What's all this? You're embarrassing me. Daddy, I'm not. Please, I love him. Let me be with him. Please. Oh my goodness. What is all this? Please. Why are you so adamant? Daddy, please. Okay. Orí ti fẹ́ jókòó. Ṣorí mo fẹ́rẹ̀ fún ẹni. Mo fẹ́rẹ̀ fún ẹni. I have spent so much on you. Kò yẹ kó jẹ́ ọ̀dọ̀ liability kan ló máa lọ gbéra ẹ sí. You don't need all that. Eh? It's okay. Tó bá jẹ́ n tó fẹ́ nìyẹn. Thank you. Thank you. Thank you, Daddy. Thank you. Thank you. Hello, bá mi. Chivo. Ṣé tó lọ ṣe ìrànlọ́ ni? Ó jẹ ojú yín. Tálẹ́ nìyẹn. Exam lecture Aisha. Tó ń jojú ẹ̀yin. Mi ti lọ rí náà. Mọ̀. Okay. Ẹ̀yin fún ní sẹ́ǹsì. Ó wá gbówó yẹn. Ó rọ sọ́dọ̀ tara tiẹ̀. Sẹ́yìn ò jẹ́ kó mọ̀ ni. Pé dàda tí ò bá lè jà, ó máa ń lábúrò tó gbójú náà. Okay. Ẹ jẹ́ kí n rí picture ẹ̀. Olóòfin lè ṣe ẹ̀yìn lè fi o kí n lè tó ṣe no problem. Ayé ní gẹ̀mà kàwé use your number 6 before your number 7. Ẹ̀yin tí ẹ kàwé gan kílẹ̀ fi jà. First class máa ń jáde olówó GDP mi ni báwo ṣe rí. Go check am now. Oh, yeah. This tiger. Hey guys. Chief ló pè mí nsìn. Bàbá láàánú mi. Wọ́n láwọn pẹ̀lú yàn kan da business papọ̀. Ó wá jẹjú wọn. Mo jẹ́ kó yé bàbá kan fún mi ní picture. Wọ́n wá send ẹ̀ sí mi. Bájá bá pógún ọdún ẹran ògùn ni ẹni tó kú
àtẹni tó nù wọ́n máa pàdé ńjọ́ kan wọ́n ti pàdé nìyẹn ajé Táyọ̀ this is you again I told you minima jẹ́ how did you want to fall you Capo I'm doing this without taking kobo doing this please. I trust you. I don't know say you go tell me now say now you go gun am down but you go relax a bit. I need external body. You go. Not be say you no go. You go there together. But you know I say that Bayo wey we dey talk. E no dey easy now. Bayo. E no dey easy. I go invite one external body. You go be there together. You fit enter that kaba, but we go do the level where you want to. But as per that Bayo, you no fit go alone. Calm down. Guys, calm. You go still do am. You don yarn. I trust you. Bayo, finally, our path will cross again. Bayo, picture tí mo send sí Sherry. When you see the guy, you can recognize him. Emi, I don't want him alive. If I can turn that to, let him become a rolling stone. But I trust you, and I trust your boy. Oh, I pay sharpshooter though. It's our job. Two of them. Sure. We trust you, Baba. Respect, sir. Kì í mọ̀ ṣeré. Kí a máa lé kì í mọ̀ ṣeré. Kì í mọ̀ ṣeré. Sir, I think we should be on our way. We move. Yes, sir. Respect, sir. Alex, be like say you never sabi the kind of person wey me I be. You be. One stupid girl to run see me. Kò ní ṣàyẹ̀ jẹ́ o. Kò mọṣẹ́ jẹ́ ni. Okay, kò mọṣẹ́ jẹ́. Alex, iná tó dáfẹ́ yẹ gónogó tèmi. Ẹ̀jẹ̀ mi ni mo padà fi sùn jẹ nínú igbó. Mo mú fún ẹni last one ilé ni. Wọ́n ní tó bá padà pàdé mi. Àbí tèmi bá pàdé ẹ̀, ọmọ ó máa jẹlẹ̀. Number one. Mini. Wetin dey sup sef? About wetin dey sup? Na small boys now, na be small boys. Wetin dey happen? All these guys, they be small boys dem be now. Ọ̀gbẹ́ni, ẹ má lọ gbẹ́gẹ̀ sí o, tí ẹ bá ganu sí, yóò da rẹ̀ lẹ́bi o. Let me drop these tigers now. Let me drop àwọn tigers yìí. Ibo la yín wà? Bìtìbìtì ayé bẹ kọlù ní àbí. Ó dáa. Ẹ bẹ kú àbẹ bẹ lówó. Ìgbà wo lọ gẹrù ẹ̀? Ìjà ayé bẹ kọlù ẹ̀ kó tó sọ yẹn. Jẹ́tọ̀ owó ẹ̀rẹ̀ àjọ dúró. Alex, mo fún ẹni last word ilé ni. Kí ló máa ṣẹlẹ̀? Mo máa jẹ́ kó rí ẹ kúrò lọ. Ọjọ́ tèmi àti ẹ máa pàdé dì kan. Èmi ti lékun sí ẹni ẹ, ìwọ náà léjò sí mi náà. Ọmọ mi ní rán ìjọ nìkan sí ẹ. Mo máa ti àkekèé síwájú. Jẹ́ kán máa bọ̀. Ejò máa tẹ̀lé. Ṣé gbọ́n tó lóun máa rán? Hold it! Let's do the two. Ìyá náà. Ọmọ Òjọ́lá pé campus la wà. Àìlèjà nǹkan. Èmi dín nínú ọjọ́ tó máa kúrò nínú ayé. Àti wọ́n náà. Ọmọ èmi dín nínú ọjọ́ tó máa kúrò nínú ayé tó máa jẹlẹ̀. Ẹnu níjọ. Tó bá ti bí ìyá yín kú tó bí ire. Ẹ pàdé mi kẹ́ padà tẹ̀lé mi. Ìgbà ilẹ̀ máa mọ̀. A máa pàdé náà. A máa pàdé. Gbàtàbádé pàdé a máa mọ̀.
Guys. Ẹ máa ń fẹ́ yìnrìn lọ́kẹ́. Ẹ jẹ́ wẹ̀yìn kẹ́ má lọ ṣubú. Nígbà tí campus ilé mo lè yí wà. Ẹ jẹ́ gbọ́dọ̀ sọ́gà ẹ̀ lẹ́nu. Jaiye ma kọ́ lọ ilé nọ́mbà 1. Kó máa pa yín lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. Ká gbé bọ́ọ̀lẹ̀ ká wọ́n. Ẹ jẹ́ kó gbìyànjú àti dára. Ẹ̀rọ fọ̀, ó farajọ tí. Ọmọ tó bá mú, ó máa sọdá. Àparí gòkè wa, ó dọ̀rùn yẹn kó tó sọ̀rọ̀, ó jẹ́ wẹ̀yìn. Adéọlá wọ́n lù yín. Bẹ́ẹ̀ni kò tó lọ máa kó sí ẹ̀ ọ̀fẹ́ wò. Ajé. Àwa wà. Bàbá ẹ jẹ́ fún ọjọ́. Àwọn ẹni gbé mọ́jà lè sí. Now listen so good. So easy bẹ́ẹ̀ lẹ́yìn ló máa ṣe ni. I go match you. Help each other. Baba, I go match you. Your leg go peel. Your leg go peel if I match you. Go enter you. Easy. Àlọ́ tẹ̀mí. Ló ṣẹlẹ̀ gangan. Ló ṣẹlẹ̀ wá gbé mọ́jà lè sá. Ẹ̀mí ọ̀gá àpàtọ̀ ṣe. Ọmọdé ni ẹ o. Don't talk again. If you tell me say ọmọdé again, I go enter you, come up for your man. Chop your intestine, chop everything, chop your liver, chop everything you have in chop for your body. Who be ọmọdé? You know I go. When I go grow, when I go grow. No, shoot am, no, leave am. No, let him shoot me. No, why? That's how your house. Drop me. That's not leave am. Drop me. You know who I am. Stop shooting, leave am. Drop me. Leave am. Mechanu. Baba go enter you. I don't want vex too much for you. I vex too much for you. Go speak up for another color. Oh, do more. See, if I vex finish. Oh, go. You are not sick. I leave it up. Number one. Kapo. What's happen? The external man don't fumble. Ó ti gbága. Ó ti lọ. Correct. 100. Chief don't call me. I don't hear her. No, they can't. I understand what's dey happen. Kapo, as a great lion where I be, we will take around the show together. Where I sabi the game, I don't tell you initially, but let me handle the case. I can enter by of Rami, but he said no. Gbogbo àwọn big guns tó ń forúkọ wọn lẹ̀ pé ká lọ máa enter. One shot pay wa. Ìyẹn ló bí external man no. Ó dẹ̀ ya wèrè gan sán lórí. No one hear anything. In fact, come off 400. Ó fẹ́ enter chief. Kapo. I need one grace from you. Only just one grace. I have my own mission. To quit. And my mission is Tiger Bayo. Kapo. Let me do this. I can do it. Give me just 4 days. Let me and this great lion
kájọ rán show yẹn. Within 4 days, tí màá ti ṣe cut my thumb. Cut my thumb! I don't say you capable. You fit do am alone. I free you. Go ahead. Bayo. Days are numbered. Smart boy. You have to tell me the truth. Do you want to? Okay. Wọ́n ní ogún ọdún. How máa jó ni lọ́wọ́? Here you are. Ṣòro ti gbà tá wà school. Tó máa ṣe falafolo. Tí mo máa ní bájá ẹ bá pogún ọdún. Ẹran ogún mi ni. Gbogbo sí mọ́ sí. Wọ́n dẹ̀ ní you won't run to fight for another day. Run to die. And it's today. What is somewhere near? Baby. Digboluja, ṣé ẹ rí ibi tá a bá yára wa báyìí? Mo dẹ̀ sọ fún yín. Àmọ́ ẹ gbọ́, mo lè gùnkè mo lè sọ. Ṣé ti rí báyìí? Ṣé ẹ̀yin náà ti rí báyìí? Ọmọ kan ṣoṣo. Ẹ wá sọ fún mi. Ṣásìkò yìí ni màá wá lóyún. Tí màá wá bímọ. Mo dẹ̀ sọ. Àmọ́ ẹ gbọ́ tèmi. Ṣé wàá rí báyìí ṣe níbi tó já sí báyìí? Honestly, I regret my actions. I regret them. I regret gbogbo nǹkan tí mo ṣe pátá. Mo ti wá tẹ́ báyìí. Èyí tó kù fún mi ni wípé k'Ọlọ́run jẹ́ kí n wá rojú rere Ọlọ́run. Hello? Huh? What? Kí ni? Kí ló ṣe ṣẹlẹ̀? Iná? Iná? Níbo? Kí ni? Ṣé gbogbo ọkọ̀ ti jóná tán? Gbogbo ọkọ̀, iná. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni? Kí ni? Ẹ lè sọ̀rọ̀ fún mi. Kí ni? Kí ló dé? Kí ni? Kí ló ṣẹlẹ̀? Kí ni? Ẹ gbà mí o! Ta ló wà lẹ́? Dúpẹ́. Not only because pé mi pẹ̀lú ẹ̀ and date. Reason tí mo ṣe wà pẹ̀lú ẹ̀ mi by any time yìí. Kí n lè protect ẹ ni. Protection ni mo wà fún lórí ọ̀rọ̀ ẹ̀. Sórí àwọn guys tó ń wò yẹn, ọmọ wọn dangerous. Especially Alex. Kò sí nǹkan tí kò lè ṣe any time. Alex bó ṣe wà yẹn. Kò kọ́ kílẹ̀ sùn any time. Hello. Ọlọ́run ni protector mi. Mi ò rán anybody yín ṣe àti wà Alex. Mi ní kí anybody protect mi. Ẹ fọlọ́run lẹ̀ kó protect mi. Ẹ̀yin méjèèjì ò ń ṣe èèyàn. Àárín ọ̀tá ni mo wà. Àárín ẹ̀yin ẹni bí. Òun ni mo wà. Ọlọ́run ló save mi.
So don't protect me, protect yourself. Dupe, come on, stop. I know what I am saying. Dupe, kí ni yé mi jù ẹ́ lọ? Ó yé mi jù ẹ́ lọ now. Come on. Lọ síbò. Alex, kò possible. Fi Dúpẹ́ sílẹ̀ kó dá. Kò possible, Alex. Ṣé o mọ̀ pé mo sọ fún ẹ? Ọlọ́jọ́ tá a bá ti fojú kanra báyìí, ìkànnì wa máa lọ sí. Tó bá rántí dáadáa mo sọ fún ẹ pé aṣọ tí kùn bá bọ́ sílẹ̀ kò sí babalẹ̀ ẹni tó lè wọ̀. Mo dẹ̀ jẹ́ kó yé ẹ pé láì kó ègìrì kò sẹ́ni tó lè fàwọ̀ ẹ̀ ṣe gbẹ̀lú. Alex! 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 Ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ tó ń pò bí lẹ́kún ọ̀dọ́ ẹ yẹra. Àárín ọ̀tá la wà, àárín ọ̀tá la ti ń jẹun, tá la bá gbójúlé, tá la bá fẹ̀yìntì, ẹni agbójú òkùnlé ò jẹ́ ní àgbà. Àárín ọ̀tá làwa tá mi ń gbé. Ẹ bá gbọ́ kìlọ̀ o, kẹ́ ẹ má bàa kó bí. Ìkìlọ̀ adé ojú kó pẹ́ lórí ìtẹ́. Ìkìlọ̀ iyùn ó jẹ́ ìjòyè ó yan fàdà pẹ́ o. Ẹ bá gbọ́ kìlọ̀.